ikú oró tí n ò bá kú, ìjìyà ẹ̀ṣẹ̀ tí mi ò bá jẹ, gbogbo rẹ̀ ni Jésù gbé lọ. Jésù Ọlọ́run mọ̀ ṣe o, nítorí mi ló ṣe jìyà. Ọ̀rọ̀ tí olóko fi ń sunkún lápárò ẹni fi ń ṣẹ̀rìnrín. Ogun ọ̀rọ̀ ogun tí ń lọ láàrin Israel àti Iran, ẹni tó kàn ló mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo ayé ẹni wọ́n sọ pé ká máa fàdúà ká máa fi ràn wọ́n lọ́wọ́. Ogun ò dàbí yẹn, bẹ́ẹ̀ sì ni ò dàbí ẹ̀kọ. Kò sẹ́ni tí ogun wù. Ìgbà mo wá jókòó tí mo wò táànú ṣe mí títí tí mo wá pé ọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ dàbí ọ̀rọ̀ obì. Èmi ò dákẹ́, ṣùgbọ́n ẹnu mi náà gbófo. Kí láì gbófo bẹ̀ ni pé gbogbo orílẹ̀-èdè tàbí ẹ̀yà tàbí ìran tí ó bá jẹ́ kí Áfíríkà, pàápàá jùlọ ní orílẹ̀-èdè tiwa yìí, tí ó bá jẹ́ káwa ó rójú, tí ó jẹ́ káwa náà ráàyè, àwọn náà ò ní rójú, wọn ò ní ráàyè. Ikú kan náà ni ó pààyàn. Àtẹni tó kúkú omi, àtẹni tó kú tiná, àtẹni tó jẹ́ pé nuclear weapon ni wọ́n pàdánù. Ikú náà ni kú jẹ́. Orílẹ̀-èdè Israel wọn ò rójú, wọn ò ráàyè. Iran náà ò ní balẹ̀ ọkàn. Tá bá gbé sọ́tún tá gbé sósì, mùsùlùmí àti kírísítẹ̀nì ni wọ́n ń jà. Èrò orí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ohun tí mo fẹ́ mú jáde nínú ìrìn àjò yìí ni pé lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbì máa kú sí. Ìyà tí ń jẹ wá ó ju ìyà ti ìbọn lọ. Ẹni tó bá kú tiẹ̀ tán á sọ pé lágbájá ti kúrò láyé. Ṣùgbọ́n ẹni tí ò kú, tí ò sì ráyè ń ṣe, tí ò rí gbádùn ayé jẹ, mẹ́wàá ń ṣèyàn. Ààrẹ wa náà lẹ́ni tí wọ́n sọ̀pọ́ọ̀tì. A ní nǹkan ìjà o, a ní tábìlì ìjà agbára o, ẹja jókòó ara wa jẹ́jẹ́ o. Orílẹ̀-èdè tó wá jẹ́ pé ní gbogbo àgbáyé lénìí Ọlọ́run bá fi ṣe gààrí tí gbogbo ayé ń wà mu, tó jẹ́ pé àwọn ní ń gba gbogbo ayé lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́. Orílẹ̀-èdè Russia ní tí ń ṣe, tàbí kí n sọ pé tọ́lọ́run bá rán wọn sórílẹ̀-èdè kọ̀ọ̀kan kì í ṣe kèrémí. Wọn ò gbẹ́sìn lérí, wọn èé ṣe mùsùlùmí, wọn èé ṣe kírísítẹ́nì. Ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe nínú ayé orílẹ̀-èdè kọ̀ọ̀kan kì í ṣe kèrémí. Wọ́n ń bẹnu orílẹ̀-èdè tó jẹ́ pé lákòókò tá ń sọ rẹ̀ lọ́wọ́ yìí Ọlọ́run gbà á fún wọn. Àwọn China wọ́n ń bẹnu ẹni tó lódùmarè ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Wọn ò gbẹ́sìn lérí o. South Korean wọ́n ń bẹ nínú orílẹ̀-èdè tọ́lọ́run bá ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Wọ́n gbé ẹ̀sìn lérí tí wá kọ́. Nígbà tá a wáṣẹ́ tá a rí ìta ṣe mọ́, la tó ń jókòó àdúrà lórí ìjà orílẹ̀-èdè Israel àti ti Iran pé kọ́lọ́run kó bá ní dáwọ́ ogun dúró. Kìí sọ Ọlọ́run ni ó dáwọ́ ogun dúró, ẹ má jẹ́ àtanra wa. Ọlọ́run kọ́ ni ó dáwọ́ ogun dúró. Ṣé bẹ́ẹ̀ nìkan lọ́lọ́run ó lò tí ó dáwọ́ ogun náà dúró? Ẹni tó bá jẹ́ pé nígbà tí ń jalè òun ló pa bàbá ẹni tó pa ìyá ẹni, irú ẹni bẹ́ẹ̀ wá di ọlọ́lá síwájú. Ẹni tí wọ́n pa ìyá àti bàbá ẹ̀ wọ́n ń bẹ nínú ẹni tó tò lẹ́yìn ẹni tó pa bàbá àti ìyá rẹ̀, sẹ́nu rẹ̀ ó dùn sí. Wọ́n ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. Wọ́n nígbà tí revolution yẹn bá dé, ìjà ó ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan. A sọ pé wọn ò sọ. Kí ni ó bìjà sílẹ̀ láàrin orílẹ̀-èdè yẹn? Ewé ò ní bọ́ lára gi oko kọ́lọ́run mọ́. Bí n bá fi gbogbo ẹnu sọ̀rọ̀, orí Áfíríkà orí wa ní mú wọn. Èrò tèmi nù wọ́n náà sọ tiẹ̀ náà. Orí wa ní mú wọn. Tí wọ́n bá wá gbìyànjú nígbà náà tí wọ́n kó wa lẹ́rú, tí wọ́n kó àwọn bàbá wa, àwọn òbí wa, tí wọ́n kó wọn tí wọ́n lọ rèé fi kọ́lé, tí wọ́n kó wọn tí wọ́n lọ rèé fi so gbogbo lórílẹ̀-èdè wọn. Ṣé bí gbogbo ohun tí wọ́n fi owó wa ṣe, òògùn wa, ẹ̀tọ́ wa,
gbogbo ohun tí wọ́n fi ṣe pátá lórílẹ̀‐èdè wọn ṣe bí ńláyé ti bàjẹ́ hùn. Kọ́lọ́lá ó tinú èyí náà kọ́gbọ́n, kí ẹni tó jọ́lọ́rọ̀ kó tinú èyí náà kọ́gbọ́n, pé tí ọba túlù tó fi tẹ̀lú á padà tú ìlú yẹn náà lálọ́rẹ́ fi tẹ̀bùmí ìdó. Israel bàjẹ́, dúkìá ṣòfò, ẹ̀mí ṣòfò, wọn ò tí ì dáwọ́ ogun dúró. Ọlọ́run rọ̀ wọ́n lọ́kàn, torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ tó pé kò tí ì kú ṣùgbọ́n ó ti kákò ara. Bí àwa, ọ̀pọ̀lọpọ̀ wa àkó ara la kú. Níjú ẹlòmíì ti délé ayé kò jẹ̀gbádùn rí, kó lágbájá ń jò lọ jayé rí, yóò wá jókòó, yóò wá níjọ́ kan báyìí tí mo ṣe báyìí, ọmọ ẹlẹ́ran ní wá ń jẹgun ẹran, ọmọ onílé ó wá yí padà, ó wá dàjòjì lórí ilẹ̀ rẹ̀. Wọ́n tú wa káwọn ìjà nífẹ̀ẹ́ ara wa, wọn ìjà agbátara wa, wọn ìjẹ́ kífẹ̀ẹ́ ọ wà, wọn ìjẹ́ ká pàtàkì nǹkan tá a ní. Àṣekọ̀ sẹ́ni tọ́lọ́wọ́n bá ò lè mú. Bẹ́ẹ̀ nìkan bá sọ pé òun lágbára gbogbo, mo lè gòkè, mo lè sọ. Ọlọ́run bá ló ju gbogbo ẹ̀ lọ. Gbogbo àwọn tó kú Ọlọ́run ó ṣe kú nísinmi fún wọn. Kórílẹ̀-èdè kọ̀ọ̀kan ká tó tinú eléyìí náà kẹ́kọ̀ọ́. Amẹ́ríkà, wọ́n ń bẹ nínú àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn Israel tí wọ́n sọ pé nǹkan ò ní ṣe wọ́n, nǹkan ẹyọ kan náà ní kò ní ṣe wọ́n, nǹkan 9 ti ṣe wọ́n, ó kù kan tá fi sọ pé nǹkan 10 ṣe wọ́n. Ibi téèyàn ó ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù. Ká máa rántí pé oníyà ẹni ọjẹ́ tí ó pọ̀, ẹni tó bá ní káyé ó dára òun nìkan kọ́ ní ọjẹ́ o. Bí èèyàn bá ní káyé ó bàjẹ́, ọmọ tí ẹ náà jẹ́ mẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò níbi tá a bórílẹ̀-èdè wa dé, tá a gbẹ́sìn lérí kankan, tá a múra kankan torí owó tẹ́ fẹ́ gbà ní, torí tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fún yín ní. Wọ́n ń lò yín láti jẹ́ ká tó ohun ní wa lórílẹ̀-èdè wa lọ́la ni. Tó bá wá kọ́lé ogún, tó ra mọ́tò 30, làlúrí a máa dé bá ẹni tó ti ní tí ó sì padà dẹni tí ò ní mọ́. Ẹ jẹ́ àṣàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́, k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Èrò tèmi lélẹ́yìí. Ẹ̀yin náà ti rí nínú àwọn fídíòsì yẹn. Ẹ wo gbogbo ohun tó ṣẹlẹ̀ ní Israel. Wọ́n pẹ̀lú ẹni tí àwọn tí wọ́n là ń ṣetán ogun, wọ́n padà di ẹni tí ń bẹ̀bẹ̀ ogun pé Iran, we are sorry, stop the war. Wọ́n ti dẹni tí ń sọ pé kí wọ́n dáwọ́ ogun dúró. Olódùmarè á wà pẹ̀lú wa. Ogun ò dàbí yán, bẹ́ẹ̀ sì ni kò dàbí ẹ̀kọ. Ire o.